òun tún rédíò owó ti gbà àti pé òun tún ti ẹfẹ̀ lẹ́sàmọ́ ẹ má sùn ẹ ká jà ẹ lọ òun tún ẹfẹ̀. ẹ kú dédé àsìkò yẹn lólùfẹ́ wa káàkiri àgbáńláyé káàbọ̀ sórí ètò owó tó ní ètò àṣírò ayé pẹ̀lú ìrẹ́gẹ́ ọ̀rẹ́ tí a tọ̀ bá àlùbáríkà wọ́n bí dànù ní ìlú Ìgbódù ní Ìkòròdú ọ̀gá Ẹ̀lúkúmẹdẹ lórí ètò lẹ́nìí kí la gbé wá kí la fẹ́ sọ ẹ máa wá nǹkan fìdílé nǹkan ẹ lólùfẹ́ wa ẹ sọ fún èèyàn kan kó sọ fún èèyàn kan kó sọ fún èèyàn kan pé ètò àṣírí ayé ò ti gòrí afẹ́fẹ́ abá àlùbáríkà wà ń kalẹ̀ àwọn ibi dànù ní ìlú Ìgbódù ẹ̀rọ pé báwa bá ṣe gbé wá làwọn náà ṣe máa ṣe kí ni náà máa dá wa lóhùn nìkan mọ́ kóbó bàbá o ẹ kú dédé àsìkò yìí sáà. Ọyẹ́ fẹ́ jáde lénìí. Kí ló fẹ́ jáde? Ọyẹ́. Ok. Ọyẹ́ ti súnmọ́ ọmọ pé tí December bá ti. Bẹ́ẹ̀ni àti súnmọ́ December. Atẹ́gùn dùnú ní ọ̀fẹ́ fún wa. Àmì Ọlọ́run. Ọyẹ́ ayọ̀ lọ́lọ́run ó ṣe. Àmì Ọlọ́run. Òtútù ibú ò ní mú wa. Òtútù ikú ò ní mú wa. Òtútù àìsàn ò ní mú wa. Òtútù àìlówó lọ́wọ́ ò ní mú wa. Ọlọ́run á ṣàánú wa. Àárẹ̀ àmúbá. Àmín láṣẹ Elédùà. Bàbá ní orí ètò lónìí rògbòdìyàn kan ló ń ṣẹlẹ̀ níbi tí àwọn èèyàn fi ẹ̀hónú hàn. Ṣòwòrẹ́ ẹ bá rántí Ṣòwòrẹ́ wọn nínú àwọn àgbà òṣèlú ẹ dẹ̀ rántí bí ọdún mélòó kan sẹ́yìn pé arákùnrin ọmọ Ìgbò Nnamdi Kanu tí wọ́n sọ sí àtìmọ́lé lórí à ń gba Biafra láti ayé ààrẹ àná tó dolóògbé tí wọ́n lọ ilé ẹjọ́ ṣeré. Ṣòwòrẹ́ ló bá káwọn èèyàn jáde ló bá bẹ̀rẹ̀ sí ní fẹ̀hónú hàn pé kí ààrẹ kó tú Nnamdi Kanu lẹ̀. Nígbà tí gbogbo ẹdìbò lò ìyá mi Ṣòwòrẹ́ bá sálọ ló bá mú lọ́ọ̀yà Nnamdi Kanu bẹ́ẹ̀ náà ni mú àbúrò Nnamdi Kanu. Ṣùgbọ́n láìpẹ́ yìí náà ni ààrẹ orílẹ̀-èdè wa ó tú àwọn òbítíbitì àwọn èèyàn lẹ̀ tí wọ́n tì mọ́lé pé kán gbòmìnira kán máa lọ. Àwọn aráàlú wá ké gbàǹjarè pé àwọn tẹ́ túlẹ̀ yìí ọ̀pọ̀ nínú wọn ẹ̀sùn àpààyàn ni wọ́n fi kàn wọ́n nígbà tẹ́ tú àwọn tán pààyàn lẹ̀ ṣé kán tún wá máa pa àwọn tó kù ni ààrẹ bá ní kán dá díẹ̀ wọ́n bá dá bíi 4 padà sí inú ẹ̀wọ̀n nínú àwọn tán túlẹ̀. Ìgbà tán wá tú wọn lẹ̀ yìí ṣé ààrẹ ò lè fi Nnamdi Kanu kún àwọn tó túlẹ̀ ni. Bàbá Ìjẹ̀ṣà onítíátà ọdún náà lọ́hùn tó ti wà bí ọdún 5 àbọ̀ ọdún 4 ńbẹ̀ báyìí sí ṣáàrẹ ò lè ní kán fi bàbá Ìjẹ̀ṣà náà lẹ́nu àbáre ò mọ̀ pé Nnamdi Kanu àti bàbá Ìjẹ̀ṣà wà nínú àtìmọ́lé. Sórí yèyé oge kéèsì kálukú pẹ̀lú sẹ̀ríà ni ṣùgbọ́n nínú sẹ̀ríà Ọlọ́run fi àánú síbẹ̀. Ṣàgẹ́tì ọ̀rọ̀ mi irú ti ẹ̀ṣẹ̀ Kanu àbí kí ni ẹ pè é. Kanu bẹ́ẹ̀ ni. Ìyẹn ń dẹ́rù bá àwọn ìjọba ni ṣó ti yé. Àgbọ́yé. Torí ẹni tó tíyàn mọ́lé kó má sàsùn para torí ńjọ́ bá pẹ́ bóyá ẹni ò tì mọ́lé ó dé àmọ́ tó ń tọ̀hún yẹn náà ó ṣe a sì mọ tí ó dà lọ́jọ́ iwájú ṣùgbọ́n ẹni tí ń dẹ́rù bàyàn tó ń dẹ́rù bàjọba kan téèyàn fi lọ mú tíjọba kan wá dé tó lóun fi lẹ̀ só lérò bí kò lè dẹ́rù irú ẹ̀rù yẹn náà bà òun mọ́ ni. So gẹ́ẹ̀tì ọ̀rọ̀ mi ọlọ́mọ wàá jẹ́ aṣẹ ọ̀rọ̀ sọ ọ̀rọ̀ tíyàn mọ́lé tí wọ́n fi yàn lẹ̀ ìwà téèyàn bá hù la máa tìyàn mọ́lé tí wọ́n fẹ́ fi yàn lẹ̀ tí wọ́n bá rí evidence pé kíní yìí ò lè evidence á kà máa ní ìjọba ò dá ìjọba ò ṣe. Kánú àwọn ẹ̀ṣẹ̀ tí òun ò ní wọ́n jẹ́ṣẹ̀ tó lágbára òun ní fi ń dẹ́rù bà àwọn ìjọba ṣùgbọ́n tí wọ́n bá wò ó
pé gbogbo ìwà yìí kò lè wù ú mọ́. Wọ́n réèyàn bá sọ̀rọ̀ ṣùgbọ́n ìjọba ò ṣeé bá jà. Àwọn tí wọ́n bá gbọ́n wá ní ìjọba amúnimẹ́pọ̀n. Kí ni o ní mo wí? Ìjọba amúnimẹ́pọ̀n. Torí ìjọba gan-an lolóògùn. Téèyàn bá ní ìjọba amúnimóògùn ń tọ̀hún ọ̀gbọ́n ni. A jẹ́ pé o ti mú òògùn nù. Ìjọba gan-an lòògùn. Ìjọba gan-an lágbára. Òògùn gan-an lágbára. Ìjọba gan-an wá lóògùn. Ṣùgbọ́n ìjọba amúnimẹ́pọ̀n tí ọmọ kéré mọ́ lábẹ́ nígbà tí wàhálà bá dé wọ́n là sọ̀sọkúsọ. Ọ̀rọ̀ ló wá bẹ́ẹ̀. Ẹ̀rù ló ń bàjọba lórí ìyẹn. Ṣùgbọ́n tí wọ́n bá rò pé kò lè hùwà yẹn mọ́, kò sẹ́ni tí wọn è dárí ẹ̀ṣẹ̀ jìn. Ìyẹn kó lọ báhun. Ṣó wá rí ti àwọn tí wọ́n ti wá pààyàn tí wọ́n wá sọ pé wọ́n fi wọ́n lẹ̀ o, wọ́n fi wọ́n lẹ̀ o. Bí kálukú ṣe pààyàn yàtọ̀ọ̀tọ̀. Torí téèyàn bá kú lénìí, kìí ṣèníhùn ló kú nínú ìmọ̀. Ó ti kú dogójì ọjọ́. 41 yẹn, 1 orí rẹ̀ yẹn lẹ̀mí ó wá jáde láyé. Ó ní pé ẹlòmíì tó ti máa ṣe bí òwe láàrin ogójì ọjọ́ ọ̀hún. Ẹlòmíì ló ti máa sákí láàrin ogójì ọjọ́ ọ̀hún. Bọ̀tí ẹni ó bá pa ń jọ́ ọ̀hún, ń tọ̀hún ló wá sórí ibú ńjọ́ ọjọ́ ọkú rẹ̀ bá pé lọ́dọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n tí ọjọ́ ọkú èèyàn bá pé kò sí ẹni ó lè pààyàn láyé. Ṣùgbọ́n torí ìpààyàn yẹn, ìkà wà ń bẹ̀, àmọ̀ọ́mọ̀ṣe wà ń bẹ̀. Èèyàn tí ń jà tí wọ́n lẹ́gi tígi lọ bẹ́ni tó dúró bòmíì tó kú, kò ń ṣe pé òun ló mọ̀ọ́mọ̀ ló pa. Ẹni ó wa mọ́tò tí búréèkì fẹ́ẹ̀lì tó lọ rọ́ọ̀lù yàn àbí tí wọ́n fi ń kọ̀ǹtró síárìn tó ṣe tó lọ kọlù yàn kò mọ̀ọ́mọ̀. Ẹ̀ṣẹ̀ àmọ̀ọ́mọ̀ dá ń bẹ. Ọlọ́run má wàá jẹ́ a rí ìjà ayé. Gbogbo èèyàn náà kọ́ ní fẹ́ ya wèrè. Ayé ní yáyàn ní wèrè. Gbogbo èèyàn kọ́ ní fẹ́ dáràn. Àkóbá ní jẹ́ kéèyàn máa dáràn. Ẹni tí wọ́n bá wò pé ó ṣe dáràn, kò ṣàmọ̀ọ́mọ̀ ṣe, téèyàn bá dáríjì, Ọlọ́run ọba lágbára lórí ẹ̀ kò burú. Torí gbogbo ẹni ó wà lẹ́wọ̀n kọ́ ló dáràn. Àkóbá ń bẹ níbi tẹlòmíì, ìdí ń bẹ níbi tẹlòmíì, àìgbọ́n ń bẹ níbi tẹlòmíì, èpè ń bẹ níbi tẹlòmíì tí wọ́n ṣépè fún tọ̀hún tásìsì ó sì máa bá. Èṣù ń bẹ níbi tẹlòmíì tí wọ́n ní èṣù méjì pọ̀ láàrin àtọkọ àtìyàwó. Ó lè jẹ́ pọ́wọ́ ọkọ èṣù yẹn gbà lágbára apá ìyàwó. Ó lè jẹ́ pé lórí ọkọ ìyàwó èṣù yẹn gbà lágbára apọkọ. Ìṣẹ̀lẹ̀ láàrin ọ̀rẹ́, ìṣẹ̀lẹ̀ láàrin ọmọ ìyá, ìṣẹ̀lẹ̀ sí ọmọ sí bàbá, ìṣẹ̀lẹ̀ sí ọmọ sí ìyá ẹ̀, èṣù nu. Níbi tẹ́mi yẹn bá wá gbà bọ́ yẹn, téèyàn rí i pé ọwọ́ ń tọ̀hún ti bọ́. Kìí ṣe pọ́wọ́ já bọ́lẹ̀ ní jẹ́ pé ọwọ́ ń tọ̀hún ti bọ́ o. To get ọ̀rọ̀ mi. Torí ọ̀rọ̀ máa ń yàtọ̀. Ó dẹ̀ máa ń yàtọ̀ létí èèyàn pé kí ni mo wá ṣe irú eléyìí fún? N ò sì mọ tíṣà máa ń na ọmọléèwé tọmọléèwé fọ́ lójú. Tíṣà máa ń na ọmọ tọmọ máa ń kú. Kò sá mọ̀ọ́mọ̀ ń ṣàǹkọ́ lẹ́kọ̀ọ́. Kọ̀gbọ́n tí ó sọ ni bó ti èṣù ti gbọ́wọ́ ẹ̀ ṣiṣẹ́ bí tírú ẹni bẹ́ẹ̀ tí wọ́n bá wá gbé lọ, tí wọ́n bá gbé bọ̀, tí wọ́n ti dájọ́ ẹ̀wọ̀n fún un pẹ̀lú ẹ̀sùn tó ṣe. So get ọ̀rọ̀ mi tó ìyẹn ò burú. Wọ́n bá dáríjì ọlọ́ba hàn. Ṣé wá rí ti bàbá Ìjẹ̀ṣà àbí? Ẹ wá la sọ̀rọ̀ lórí àwọn kan
a sọ̀rọ̀ járí. A sọ lórí àwọn kan. Lórí àwọn tilé rédíò ń jọ ṣe. ókè àwọn tí ó dá àpèjẹ ọmọ kékeré lẹ́ẹ̀ pé olórí àná ní ọ̀dọ̀ Ọọ̀ni pẹ̀lú Oríyọmí Hamzat tí wọ́n ní káwọn bàbá iléèwé kan ẹ̀dọ́ ní káwọn pa ọmọ kéékèèké ní ẹ̀rín káwọn ṣe nǹkan káwọn múnú wọn dùn tí ó yíwọ́. tọmọ wọn táwọn ọmọ wa kú bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ táwọn ọmọ rẹpẹtẹ ń bẹ tí wọ́n wá mú wọn lọ sí station tó dọ̀rọ̀ kọ́ọ̀tì dọ̀rọ̀ gbogbo ẹ̀ gbà yẹn. àgbàdúrà fún wọn ṣe é mọ̀ pé tí wọ́n àníyàn rí ni wọ́n bá débẹ̀ bọ̀tì Ọlọ́run ayé sọ́dà níyàn bú mọ́ wọn lọ́wọ́ ńlá fi bẹ lọ́hùn fún wọn níjọ́ náà pé pẹ̀lú ògo Ọlọ́run àmọ́ wọ́n rí àtọ̀gá iléèwé ni o àti Oríyọmí yìí ni èmi ò rí rí àti olórí àná yẹn ni ìrí wọn rí ṣùgbọ́n àníyàn pé rere wọn bá lọ bẹ̀ la fi sọ pé pẹ̀lú ògo Ọlọ́run kó tó di ọjọ́ méje Ọlọ́run ó yọ wọn kúrò tó bá jẹ́ pé àdúrà wa ó gbà wọ́n tó dá ọjọ́ mi lénìí tó bá wá di ọjọ́ méje lénìí Ọlọ́run ó yọ wọn ṣe mọ̀ pé la fi bẹ lọ́n bẹ́ẹ̀ tí obìnrin ẹlẹ́sìn ìsìláàmù. Ìyá Kaola tí àwọn àti Akeugba Gold jọ fà wọ́n. pé kọ́lọ̀ mọ́rọ̀ yẹn wálẹ̀ tá a gbàdúrà jọ náà tá a fi sọ tá a fi bẹ lọ́n fún ìyá Kaola náà ìjọ náà pé kò ní sọ̀rọ̀ sọ kò ní sọ̀rọ̀ sọ mọ́ pé ọ̀rọ̀ mọ́ ìyẹn máa ń sọ̀rọ̀ sọ o ó sọ̀rọ̀ sọ ni o pé kí ló dé tá a fi bẹ lọ́n bẹ́ẹ̀ fáwọn náà pé a rí i pé àníyàn pé ọ̀rẹ́ ni wọ́n fi bẹ̀rẹ̀ kí ó tó di ọ̀tá tí ọ̀rọ̀ ọ̀tá bá dẹ̀ ti ń ṣẹlẹ̀ ọ̀rọ̀ ọmọ gbémọ síra wọn gbọ́ ìsọ yìí náà tó fà abẹ́lọ́n fún wọn pé kọ́lọ́hún àwọn méjèèjì náà la abẹ́lọ́n fún. bẹ́ẹ̀ ni. tìbí tí wọ́n bá ló kọjẹ́ abẹ́lọ́n fóònù náà. ìyá Akeugba Gold. Akeugba àbí nǹkan Ọba Gold. adẹ̀bẹ́lọ́n fún ìyá màmá ara Kaola náà. ìyá Kaola náà. pé Ọlọ́run wọ́n jò sọ̀rọ̀ sọ mọ́ kí gbogbo ẹ̀ parí síbẹ̀ pátápátá abẹ́lọ́n bẹ́ẹ̀ náà. kódà ọmọ olórin tí wọ́n ló bú ará Ìbàdàn tí wọ́n mú sí lọrin abẹ́lọ́n fóònù náà pé Ọlọ́run kó fi ilẹ̀ pẹ̀lú ìwàkiwà kó má hù mọ́ èyàn ò lè bímọ kó fẹ́ kí tọmọdé bàjẹ́ pé Ọlọ́run dákun mọ́jọ orogun àkóbá yọ kúrò nílọrin ibi tó wà la fi sọ̀rọ̀ lórí ti ẹni tó mú jọ́nà Saheed Òṣùpá pé tó bá pẹ́ ń bẹ̀ òun náà ó lọ bá torí yóò rí èèyàn dìde fún. ta lẹ́ni tí èèyàn kan aṣọ pé èèyàn kan jẹ bàbá òun lówó tó bá pẹ́ ń bẹ̀ á rí pé ara ẹni tí bàbá òun náà jẹ gbèsè bẹ́ẹ̀ ni. ọ̀rọ̀ náà tó lọ bẹ́ẹ̀ àṣọ bẹ́ẹ̀ ni ṣé wàá rí ti bàbá Ìjẹ̀ṣà ọ̀rọ̀ mi ń kan president ó dẹ̀ ń kan gbogbo èèyàn tó wà ní Nàìjíríà àti gbogbo àgbáyé torí ètò ojú tó lé ètò tó halẹ̀ ni níjọ́ adẹ tí ń sọ àsọtẹ́lẹ̀ tá a ti ń sọ̀rọ̀ fún ìparọ́ ń bẹ̀ tá a sì ń bẹ lọ́hùn fún yàn Ọlọ́run lọ́ba gbígbàdúrà Ọlọ́run sì ń ṣe yẹ́ẹ̀sì ẹ̀ náà ni téèyàn bá wá ní kò gbà kó ní ká ṣépè fò ká wá wujọ́ kan síjọ́ kejì àdúrà gbogbo wa ni ó gbà o àánú Ọlọ́run ó jẹ́ tiwa o ṣe rí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà ọ̀tẹ̀ wà ń bẹ̀ ọ̀tẹ̀ ló gbé e síbẹ̀ ṣùgbọ́n nígbà tó bá jẹ́ pé pírẹsidẹ́ǹtì lẹ́tà ọ̀rọ̀ tí ń kọ sí ẹ lórí rẹ̀ ni pé àwọn tó filẹ̀ nílẹ̀ Haúsá èèyàn ni wọ́n ara Nàìjíríà náà ni wọ́n kétò yẹn náà ò tètè dẹ́kọ̀ọ́ nínú ẹni àkọ́kọ́ tí wọ́n bá máa jùúlẹ̀ bàbá Ìjẹ̀ṣà pẹ̀lú tó bá sì dé yóò ṣoríire láyé tẹ́ ẹ bá wọ́n wo ìdájọ́ ọ̀rọ̀ àgbèrè ni wọ́n lọ gbé bá Jésù lẹ́jọ́ tó dá
so ń gẹ̀ẹ́tì ọ̀rọ̀ mi yí ẹjọ́ sórí ẹjọ́ kejì ẹjọ́ ló dá rẹ̀ kò dájọ́ Jésù tàkọ́kọ́ wọ́n lọ bá wọ́n ń jiyàn pé ń pe rẹ̀ lọ́mọ Ọlọ́run bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n ní sì pe rẹ̀ ní ọba Júù wọ́n wá lọ bá pé ǹjẹ́ ìwọ ni ọmọ Ọlọ́run bí ó ní ìwọ wí kí ni ó ní mo wí ó ní ìwọ wí ǹjẹ́ ìwọ mo fi aláyé lọ́run mo fi bẹ̀ ọ́ ǹjẹ́ ìwọ ni ọba Júù bí ó ní ìwọ wí wọ́n wá ní ǹjẹ́ ìwọ ni ọmọ olùbùkún nì ó ní bẹ́ẹ̀ ni èmi ni ọmọ olùbùkún nì tólúwa ń bùkún nísìn tí ó sì máa bùkún títí láyé ayé àìnípẹ̀kun ọwọ́ àṣẹ àmì so gẹ́tì ọ̀rọ̀ mi so mọ̀ pé ọ̀rọ̀ yẹn lójútùú bá Jésù wá tún kú tán wọ́n ṣẹ̀ṣẹ̀ wá tún wá ń pè ní ọmọ Ọlọ́run tún gbọ́rọ̀ o wọ́n ṣẹ̀ṣẹ̀ wá tún pè lọ́lọ́run nǹkan méjì wọ́n fi bá fa wàhálà lórílẹ̀‐èdè Jerúsálẹ́mù ń pè rẹ̀ lọ́ba Júù ń pè rẹ̀ lọ́mọ Ọlọ́run ọ̀dà ló wá tún kú tán wọ́n wá ṣẹ̀ṣẹ̀ tún sọ ẹlòmíín wá ní Jésù ní Olúwa kò lè yí padà ta ló wá dá Jésù so gẹ́tì ọ̀rọ̀ mi báwọn ó yẹ ká gbọ́ Báíbù yé ká gbọ́ Kùránì yé ká gbọ́ Yorùbá yé Báíbù tó dẹ̀ wá sọ tí wọ́n lọ bí ǹjẹ́ a fi aláyé lọ́run a fi bẹ̀ ọ́ ǹjẹ́ ìwọ ni ọba Júù bí ó ní ìwọ wí ǹjẹ́ ìwọ lọmọ Ọlọ́run bí ó ní ìwọ wí ǹjẹ́ ìwọ ni ọmọ olùbùkún nì ó ní bẹ́ẹ̀ ni èmi ni ọmọ olùbùkún nì tí Olúwa ń bùkún nísìn yóò sì máa bùkún títí láéláé ayé àìnípẹ̀kun good wọ́n mú èèyàn kó ṣàgbèrè tán bá dẹ̀ ti ṣe bẹ́ẹ̀ lórílẹ̀‐èdè Jerusalem wọ́n sọ lókò pa ni gbogbo wọn ti wá mú òkúta lọ́wọ́ o oníméjì onímẹ́ta onímẹ́rin wọ́n gbéra gẹ̀rẹ̀gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ wọ́n bá Jésù o wọ́n bá ní Jésù ẹni yìí ti ṣe àgbèrè ṣùgbọ́n ká tó lẹ̀ lóko a gbọ́dọ̀ mú déwájú wọ gẹ́gẹ́ bí Olúwa wa ìyẹn wọ́n ti sọ Jésù wá ṣèdájọ́ Jésù ò dájọ́ o toró tó wà bẹ́ẹ̀ o kéèyàn má ṣọ̀rọ̀ gbọ́ o sóńgẹ́ẹ̀tì ọ̀rọ̀ mi wọ́n wá ní àgbèrè ló ṣe a sì ti fẹ́ sọ lókò pa ṣùgbọ́n a fẹ́ kó o ṣèdájọ́ ká tó bẹ̀rẹ̀ sí sọ lókò pa ọ wá ní kí kálukú yín ẹni tí ò bá ṣerú ẹ̀ rí òun ní kọ́kọ́kọ́ sọ lókò kálukú wọn wá ń jòkúta lẹ̀ wọ́n wá ń lọ wọ́n wá ń jòkúta lẹ̀ wọ́n wá ń lọ gbogbo wọn wá lọ tán alágbèrè náà àwọn méjèèjì ń lọ ọ wá ní iṣẹ́ ọwọ́ yín òun ló ṣèdájọ́ o òun kọ́ ló ń ṣèdájọ́ o kí ló ní mo wí. iṣẹ́ ọwọ́ wọn ló ṣèdájọ́. ṣé Jésù ló ṣèdájọ́ ó lẹ́ni tí ò bá ṣerú ẹ̀ rí pé èèyàn á pe obìnrin èèyàn súnmọ́bìnrin èèyàn ń ṣe àgbèrè kan kọ́ wá dọ̀rọ̀ kóòtù ọ̀tẹ̀ ní ta ni ò ṣe é rí gómìnà ó lóun ò ṣe é rí pírẹsidẹ́ǹtì ó lóun ò ṣe é rí ọlọ́lá ó lóun ò ṣe é rí ànábì Ọlọ́run ó lóun ò ṣe é rí yàtọ̀ fún Ìsá ọmọ Màríámọ̀ nìkan ló lè náwó ẹ̀ sókè tí ń jẹ́ Jésù ṣẹ́gẹ́tì ọ̀rọ̀ mi tó ń gbò wá rí bẹ́ẹ̀ yẹn wọ́n fi ìdájọ́ ti Jésù yẹn wọ́n fi wo bàbá Ìjẹ̀ṣà Olúwa ò ní jẹ́ kó ṣìwà hù mọ́ òun náà ò dẹ̀ ní rìn ní lẹ́ǹkùlé ọ̀tá mọ́ òun náà Ọlọ́run ó sọ ogun ìdílé ó sọ mo fi Ọlọ́run tó láyé tó lọ́run mo fi bẹ̀ ọ́ Ọlọ́run ó yọ ọ́ kúrò nínú wàhálà nínú àwọn tí pírẹsidẹ́ǹtì ọba rántí torí ìbò ní ń bọ̀ lọ́nà yìí
tí ó fi rọrùn tí ó pẹ̀lú iṣẹ́ ládá tí ó pẹ̀ àwa máa ń sọ pé ní tá a bá fẹ́ kọ́ máa ṣe lówó tá a ní ó fún wa àníkàn fowó sàkáǹtì wa ẹ jẹ́ kọ́ lọ́hùn fowó sàkáǹtì wa ṣùgbọ́n nínú ti bàbá Ìjẹ̀ṣà yìí ó pẹ̀lú lẹ́tà ọ̀rọ̀ kó dákun torí Ọlọ́run àwọn tó sì wò pé òun dáríjì tí wọ́n tó wá sọ pé kàn fi lẹ̀ ṣe bá láṣẹ ni ṣe bá láṣẹ ni ọbẹ̀ yìí sọ̀rọ̀ kó kó jẹ́ olórí ìlú ò ní sọ̀rọ̀ kó kó jẹ́ wọ́n ti ṣe èyí tí wọ́n ti dáríjì wọ́n dáríjì wọ́n gbogbo bí àwọn náà bá ti ṣẹ̀ Ọlọ́run á dáríjì wọ́n àwọn náà ò ní síwàwù mọ́ èèyàn bú tí ń bẹ ń ta òjò èèyàn tí ń bẹ láti ìmọ̀lé lọ Ọlọ́run kó ṣàánú gbogbo wa mọ́jà rìn mọ́nú àkóbá Ọlọ́run tí mú ni tí fìyàn sátìmọ́lé láì léèyàn bàbá Ìjẹ̀ṣà Ọlọ́run ó yọ bàbá Ìjẹ̀ṣà Ọlọ́run ó yọ ò ní kú bẹ́ẹ̀ ọjọ́ yẹn ò ní pé tó fi dé ó sì dé ó ṣe nǹkan rẹ̀ láyé má wàá ronú èèyàn lọ ẹ̀wọ̀n bẹ́ẹ̀ yẹn tó jẹ́ pé Ọlọ́run fi tì í kúrò nù nǹkan burú Ọbásanjọ́ tí ẹ̀ lẹ̀wọ̀n ó dé ó tún dé ẹbí ọ̀sẹ̀ ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀ wáyé bẹ́ẹ̀ ìjà kò bá tó gẹ́ẹ̀tì ọ̀rọ̀ mi ẹ̀wù ti bàbá náà Ọlọ́run gbé wá iṣẹ́ wọn nù ìrírí ayé ni kí ni onímọ̀ wí ìrírí ayé ni ó dijọ́ mi á sọ̀rọ̀ lórí ìyẹn náà tó gẹ́ẹ̀tì ọ̀rọ̀ mi tó ta ni Yúsúfù ò débẹ̀ ànábì Ọlọ́run kọ́ ni ṣe bí lérí ayọ̀ ló ṣẹ lórí rẹ̀ ló fi lọ dọ́ba bí àwọn ọbàkan rẹ̀ ṣe wó oúnjẹ lọ́dọ̀ rẹ̀ lọ́jọ́ sí wọ́n dìtẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe tìwọ bàbá Ìjẹ̀ṣà náà ní mẹ́rí o níjọ́ èmi gbọ́ ọ̀rọ̀ yẹn Ọlọ́run kan fọ̀run kẹ́ bọ̀bọ́ tí máa ń sọ̀rọ̀ bíi dèdèrè báyìí dẹjọ́ ẹjọ́ lọ́wọ́ wá sọ fún mi pé ọ̀rẹ́ òun bàbá Ìjẹ̀ṣà wọ́n ń lọ kóòtù pé bákan mo gbọ́ bọ̀jọ́ wá níjọ́ wọn á lọ pọ́nṣẹ́ dọ́dọ̀ kó ṣe wàá jẹ́ pé wọ́n yà ń jọ́ yẹn ni bóyá wọn ò yá o pé ń ṣe ṣàdúrà fún pọ̀tì mi rí bàbá Ìjẹ̀ṣà náà rí ṣùgbọ́n Ọlọ́run ó yọ Ọlọ́run ó rí ibi ọwà Ọlọ́run wọlá pé kó wo tọ̀rẹ́ rẹ̀ dẹjọ́ tí wọ́n ń pàdé ẹ̀ wọn ò wà lẹ́wọ̀n ó wà lọ́rùn báyìí ni àfi yọ Ọlọ́run bọ́lọ́run ṣe kọ́ nù kọ́ má ronú ṣùgbọ́n yọ pẹ̀lú ẹni wọn ò dáríjì yọ pẹ̀lú ẹni wọn ò dáríjì dẹjọ́ tó ń kúlù wọ́ lọ́jọ́ tó sọ̀rọ̀ ẹ̀ fún mi wọ Ọlọ́run bá dákun Ọlọ́run ó dáríjì Ọlọ́run ó dáríjì Tinubu Ọlọ́run fún ọ ní ìṣíwọ́ kan tó ṣíwọ́ kan ọ̀rọ̀ rẹ̀ ẹni tí ó wà síwọ́ kan Ọlọ́run ó fún ẹni tí ń bínú sí Ọlọ́run ó rọ̀ nínú Ọlọ́run ní jó bínú sí mọ́ Ọlọ́run sì ní bínú tó tọ̀hún náà Ọlọ́run jẹ́ kí gbogbo ọ̀rọ̀ yẹn ó parí pátápátá kálukú ní ọ̀rọ̀ ànúgbà ìdíjọ́ mẹ́jọ yèyé oge. àmì o Ọlọ́run kó fàánú gbà wá kọ́lọ́run kó ṣàánú fún wa kọ́lọ́run má fi wá sínú àtìmọ́lé kọ́lọ́run kó yọ wá nú ẹ̀ ẹ̀kọ́ tẹ́ bá di baríkà ìbílẹ̀ ní ìlú Ìgbòdù bíi tí ẹ bá ní ẹ̀ríkà òdùgà rẹ̀ ìbọn lọ sóyún jẹ̀dẹ̀ ẹ̀bọ́lẹ̀ ní Ìgbòdù junction kẹ́ ẹ bèrè bàbá àlùbáríkà ẹ̀ tiẹ̀ ti rí sáǹbọ̀dù ńbẹ̀ fún ẹ̀yin tẹ́ wà lọ́nà jíjìn bàbá ẹ̀yin tẹ́ fẹ́ confam kẹ́ tó wá bóyá ẹ fẹ́ wo sábì ni ẹ ní di advice ọ̀rọ̀ àgbà ẹ fẹ́ wo nǹkan tó ń ṣọlẹ̀ ẹ fẹ́ ọ̀rọ̀ tó wọn létí tàbí ẹ fẹ́ wo bí ìgbésí ayé yín ṣe fẹ́ rí ẹ pè wọ́n sórí 08023829492 08023829492 ire o ó dàbọ̀. For watching, kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.